kí Ọlọ́run ẹlẹ́dàá wa, kí òjíṣẹ́ rẹ̀ aláàbẹ̀lá Muhammad sallallahu alaihi wasallam tó tara kíkí ànábì. Mo fi kí àwọn bàbá wa Sheikh Abdullah bin Abdullah Al-Ilori látara kíkí àwọn bàbá. Mo fi kí President General fún gbogbo rọ́ọ̀bì tàtàlà àhìmà nílẹ̀ Yorùbá. Ọlọ́pàá kí àwọn bàbá látara bàbá President General. Mo fi kí gbogbo League of Imam and Alphas ní gbogbo ilẹ̀ Yorùbá. Ọlọ́pàá kí gbogbo wa. Mo wá kí gbogbo lọ́balọ́ba tó wà níbí. Mo fi ara lọ́balọ́ba mo kí gbogbo àfáà àtàwọn ọlọ́mọ akéwú ní kalẹ̀ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ní orúkọ bàbá wa His Imperial Majesty Ọba Gandhi Afọlábí Ọláoyè Ọ̀rúnmágẹ́gẹ́tọ̀, the Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land. Kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o. Lórí ahọ́n wa ni wọ́n ti ní ká kí gbogbo rọ́ọ̀bì tàtàlà àyímá wàlàkùlàmá fún gbogbo ilẹ̀ Yorùbá. Wọ́n ní ká bá wọn dúpẹ́ lọ́wọ́ ìjókòó ulama pẹ̀lú ìdìde tí wọ́n rán àwọn ikọ̀ wá sí Ògbómọ̀ṣọ́ lórí ọ̀rọ̀ tí bàbá wa Ìbà Tajudeen Abímbọ́lá káwojú ẹ̀wà Ìbà Gbógúndé tí wọ́n ti ṣe rọ́bítà ní ìlú Ìjẹ̀bú Òde lórí program tí a ṣe kọjá ń bẹ̀, lẹ́yìn tí wọ́n ti sí gbogbo rọ́bì tàbí àyíma nínú ayé Al-Qur'an tí wọ́n sọ wípé ń já àkọ́n fáàsì kan bìnẹ́bà fattabayyanu. Lélẹ́yìn tí ìjọ rọ́bì tà sì ṣe bẹ́ẹ̀ wá sí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tí wọ́n yan àwọn èèyàn ṣàfùṣàfù. Eléyìí jẹ́ ìwúrí fún bàbá wa kábíyèsí púpọ̀. Despite the fact pé wọ́n jẹ́ Kìrìsìtẹ́nì, wọ́n wá wò pé ṣé ìjọ yìí wúwo tó bẹ́ẹ̀ débi pé wọ́n lè dá sí ọ̀rọ̀ yìí. Inú wọn dùn púpọ̀. Wọ́n wá ní kí n bá wọn dúpẹ́ lọ́wọ́ bàbá wa àṣẹ tí wọ́n jẹ́ Mudarris Markaz pé àwọn máa dúpẹ́ lọ́wọ́ wọn púpọ̀ pẹ̀lú tí wọ́n fẹ́ dìde pé lágbára Ọlọ́run bá wọn lékún ní kàrámà wọn, Ọlọ́run sì bá wọn lọ́ra ẹ̀mí wọn lọ́ra ìyàwó náà lọ́dọ̀ Ọlọ́run. Lẹ́yìn náà wọ́n ní àwọn tó jẹ́ aṣojú rọ́bì tàtàlà àmà l'Ógbómọ̀ṣọ́ bẹ̀rẹ̀ látọ̀rí ìmáàmù wa tí bàbá wa sọ wọn l'Ógbómọ̀ṣọ́ fi jẹ́ àṣẹ Abdullah Ayélára àti mútẹ̀dẹ́yà tí ìbẹ̀rẹ̀ àti Ọ̀yọ́ tí wọ́n jẹ́ mufti gbogbo Ọ̀yọ́ state àti ẹni tó jẹ́ fáàrù làkúlàmà tí ìbẹ̀rẹ̀ àti Ọ̀yọ́ tó fi lórí Muqaddam Al-Aziz tí ìbẹ̀rẹ̀ àti Ọ̀yọ́ tí wọ́n jẹ́ ọmọ bíbí ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Àwọn tó sojú ìlú Ògbómọ̀ṣọ́ l'Ọ̀yọ́ state náà tí wọ́n sì jẹ́ ikọ̀ láti nù rọ́ọ̀dù tàtàlà àyíma tí àwọn rí pé ẹ̀yin mùsùlùmí àṣẹ tó báyìí. Wọ́n wá ní kí rọ́bìtọ̀ wá sí Ògbómọ̀ṣọ́ lọ́dún yẹn, ó jẹun tí ó dùn máa wọn. Àwọn àpá àti mọ̀kálẹ̀ wọn máa ń púròfù fún kábíyèsí wípé al-Islam dinul haqq. Wọ́n ní wọ́n kó sọ pé al-Islam dinus salam
bá jẹ́ nínú làákù tó sì jẹ́ nínú sẹ̀lẹ̀ ẹ bá wà sọ fún rọ́bìtà ilẹ̀ Yorùbá kí wọ́n púrùfù áfò àti sàlámù yẹn fáwọn látara ìwádìí tí wọ́n wá sí nílẹ̀ Ògbómọ̀ṣọ́ káwọn rí èsì rẹ̀ àwọn sì nígbàgbọ́ nínú gbogbo tí jẹ́lọ́pù dáadáa àríyìnmá ní gbogbo ilẹ̀ Yorùbá àká tí àwọn òkú lórí wọ́n jẹ́ iṣẹ́ tí bàbá rán ni lágbára ọlọ́run dáadáa àríyìnmá wà fún ìdàgbà ní gbogbo ilẹ̀ Yorùbá ọlọ́run ló jẹ́ kó gbàgbé ọ̀dàdà áwòdà wẹ́dà lẹ́yìnlá àlùláyà àríyìnlá. Kábíyèsí a kí àwọn kábíyèsí Oyètọ́lá ọba kábíyèsí Oyètọ́lá Suleiman àti ọ̀pọ̀ ìjókòó tẹ jókòó yìí léṣì ọba kábíyèsí ọba Ìbà àwọn ni wọ́n wá bí ẹ ṣe sọ̀rọ̀ ní gbogbo àwọn kábíyèsí ṣe sọ̀rọ̀ lọ́rin léṣì yẹn àwọn náà sọ̀rọ̀ àwọn ni wọ́n gbé ọ̀rọ̀ ìmáàmù àti tó ń ṣẹlẹ̀ lọ́rin Ògbómọ̀ṣọ́ ni wọ́n gbé wá sínú rábítà. Bí mo lè ṣe jẹ́ chairman jókòó rábítà níjọ́ náà níjẹ̀bú èmi náà ọlọ́run tó ní kí n ṣe wà èmi náà mo sì tún jẹ́ chairman tèmi tọdún sí Èkó ń ṣe nǹkan tí mo kàn á fẹ́ léṣì yẹn mo dá dúró mo dá kábíyèsí ọba Ìbà mo dá wọn dúró kìí ṣe kàbùkù àti ní ìmọ̀lá dúró tá a ṣe kọ́nfẹ́rẹ́nsì lórí tàbá wá yá fìlì tá à ń lọ sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ló dá ìbá ti wà kúrò ní orí agbọ́nrin tá a wà ìyẹn ní mi ò jẹ́ kí ọkùnrin a máa ṣiṣẹ́ lé lórí iṣẹ́ tá a máa ṣe lé lórí yẹn òun ni a wá gbé tá a gbé ikọ̀ dìde tí wọ́n fi wá s'Ògbómọ̀ṣọ́ àkọ́dẹ́ ẹ̀fún wa náà nìyí léṣì ìmáàmù tẹ́sọ̀lì tí wọ́n bá mú tó yẹn òun náà wá sí fẹ́ǹsì léṣì wọ́n dárúkọ ẹ̀ ní òfin owó ní o dárúkọ ẹ̀ mọ́nú ọ̀rọ̀ léṣì wọ́n ń ṣe introduction ní ò ṣe introduction ìfẹ́ ayáàrí mọ́mù méjì ní inú ìlú kan òdẹ̀bọ́dá wà fúnkọ́ ẹ̀ lẹ́gbẹ́ tó tàkọ́ sí àtọ́rì òun la máa yàn tí wọ́n lọ wádìí kí ló ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ orí mídíà fóònù yìí kò ṣe gbára lé gbogbo ọmọ tó ń ṣẹlẹ̀ tó àbẹ́bára ní ẹ̀ pẹ̀lú ìmọ̀ sí gbogbo àwọn bàbá lórí ìjókòó àwọn agbégbìmọ̀ dìde ìgbìmọ̀ tá a gbé dìde yẹn wọ́n lọ ṣèwádìí wọ́n ṣe gbogbo ẹ̀ l'Ógbómọ̀ṣọ́ yẹn wọ́n dọ́dọ̀ bàbá ọba kábíyèsí ti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ wọ́n nílé Ayélára wọ́n kàkiri gbogbo àwọn tọ́rọ̀ kàn gbogbo wọn pátápátá wọ́n lọ tó fi lọ́dọ̀ ìmáàmù tó ní àyè ìyẹn lẹ́gbẹ̀ẹ́ kan iṣẹ́ tí rábítà ṣe jẹ́
àwọn ò fẹ́ dájọ́ mọ̀ká ṣèwádìí ìwádìí yẹn kà gbé padà sí mọ́rábítà ìwádìí yẹn ti wà lọ́dọ̀ wa tẹ́ ẹ̀ bá yọ ìmáàmù kan ìmáàmù tẹ́ ẹ bá mú wá fún wa tẹ́lẹ̀ ìbá ti kúrò bẹ́ẹ̀ òun náà la mọ̀ ní ìmáàmù àmọ́ kó tó di pé ó kúrò òun ló ń wá àsìlélé torí ìlú yìí ìlú yìí ló sì jẹ́ ẹ̀ àwa kọ́ là ń fi ìmáàmù ìlú jẹ ìlú ní ó sọ pé ìmáàmù rẹ̀ ẹni tó bá fà kalẹ̀ pé ìmáàmù wọn ni òun ni a mọ̀ ní ìmáàmù ṣòfò jẹ́ bọ́rọ̀ yẹn ṣe rí ẹ wá sọ fún kábíyèsí nìsín lẹ́nu gbogbo àwọn bàbá ìmáàmù ìpè tí wọ́n wí àti gbọ́ pẹ̀lú ògo Ọlọ́run ẹni tí ìmáàmù ẹni tí kábíyèsí bá mú wá ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ òun la recognize. Salamu alaikum.